Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Mo kí yín káalẹ́, ẹ sì kú ọjọ́ mẹ́ta kan. Ó tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti ṣe fídíò sẹ́yìn. Ṣùgbọ́n n tó mú mi jáde eléyìí tó mú mi wá gangan lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni. Lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni mo ṣe wá lálẹ́ yìí, mi ní pa nǹkan kan pọ̀ mọ́. Mo kọ́kọ́ fẹ́ ṣe warning lórí ẹ̀. Ìwọ tó jẹ́ colleagues mi, ìwọ tó jẹ́ ọ̀rẹ́ mi, ìwọ tó jẹ́ family mi, tẹ́ ń bá mi sọ̀rọ̀ against Yorùbá Nation. Mo ti warn yín báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ bí mi léèrè nǹkan tí mo wá di Yorùbá Nation. Mo máa béèrè lọ́wọ́ ẹ̀yin náà pé kí ni ìdí pàtàkì tẹ́yin gan ò fi fẹ́ Yorùbá Nation. So I am an adult. Mo ti dàgbà o. Mo lè determine nǹkan tí mo fẹ́. At least for the first time, ẹ̀yin náà ti respect opinion mi. Mi ò kì í ṣe ọmọdé. Mi ò kì í ṣe ọmọdé mọ́. Therefore, nítorí pé mi ò kì í ṣe ọmọdé, mo believe pé nǹkan tó bá wù mí tí mo fẹ́ ṣe láyé mi, òun ni màá ṣe. So èmi màá dẹ̀ faramọ́ consequences ẹ̀. So ẹ̀yin náà faramọ́ consequences pé ẹ ṣe Yorùbá Nation. Ẹnìkan kan máa advice mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation máa wò. Tẹ́yẹ̀ bá fẹ́ advice mi lórí ọ̀rọ̀ Yorùbá Nation tó jẹ́ for, but mi ò fẹ́ against ma. Tẹ́yẹ̀ bá tó pè mí bẹ́ẹ̀ ṣe ń pè mí, tẹ́yẹ̀ bá tó pè mí pé Sokoti, kí n ṣe wọ nìkan ni kí ló ń wá lórí ọ̀rọ̀ Yorùbá Nation, máa ṣépè fún tọ̀ ni o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ respect opinion mi, opinion tèmi nìyẹn. So ẹ̀yin náà dẹ̀ entitled sí opinion yín níwọ̀n bá àgbà tí mi ò bá ẹnì kankan jà, tí mi ò wá fa ẹnì kankan lásọ wípé kó ṣe Yorùbá Nation, tí mi ò fi dandan mú ọ wá láti ṣe Yorùbá Nation. Nǹkan tí èmi mọ̀ nípa Yorùbá Nation lèmi ń sọ. Tó bá wá tẹ́ ẹ lọ́rùn tí ìwọ náà wá rí wípé nǹkan yìí ọmọ dàbí ẹni pé sense wà ń bẹ, ìwọ náà lè join wa. Ṣùgbọ́n mi fi dandan mú anybody. Therefore anybody ọmọ fi dandan mú mi láti bóyá láti padà. Anybody ọmọ fi dandan mú mi o. Nǹkan tó wù mí ni mò ń ṣe o. And I am a grown up person. I am an adult. So I don't want anybody to discourage me on it anymore. Otherwise ẹni tó bá tó pè mí lórí phone tó bá tó sọ nǹkan kan against Yorùbá Nation tí mo lọ́wọ́ sí, máa ṣépè fún ni o. Kí àkọ́kọ́ set record yẹn straight. Ní àti àná ni mo ti fẹ́ jáde láti ṣe fídíò. Àṣé bí ọmọdé ò bá dé oko bàbá ẹni tó tóbi, yóò máa yọ̀ lábẹ́ ilé, yóò rò pé oko bàbá tòun ló tóbi ju gbogbo oko lọ. Ṣùgbọ́n tó bá dé oko bàbá ẹlòmíì, ẹ̀rù ó bà, yóò mọ̀ pé bàbá tòun ò lóko. Àwọn ọlọ́pọlọ wà o. Àwọn ọlọ́pọlọ wà o. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá nígbàgbọ́ wípé kò dáa, àwọn dẹ̀ máa fi reason àti àwọn nǹkan tó dáa níbẹ̀. Brother mi kan ni wọ́n pè mí, mi ò fẹ́ dárúkọ wọn, ṣùgbọ́n United Kingdom náà wà. Mi ò fẹ́ dárúkọ wọn rárá, ṣùgbọ́n ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Mo tún ṣèbà fún ọpọlọ tí wọ́n engage mi gan. Wọ́n pè mí direct, wọ́n dẹ̀ engage mi gan seriously lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Wọ́n bi mí léèrè reason tí mo ṣe fẹ́ Yorùbá Nation. Mo dẹ̀ sọ fún wọn. Inú wọn dẹ̀ dùn. Wọ́n dẹ̀ commend effort mi gan. Mo wá discover pé ara àwọn èèyàn tán ti ń ṣe bẹbẹ, tán ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí bí wọ́n ṣe máa promote Yorùbá Nation yìí ni wọ́n. Ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Wọ́n ní Sokoti, ẹ sọ pé àwọn èèyàn ń bú ọba lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Mo ní bẹ́ẹ̀ ni. Ẹ dẹ̀ sọ pé kò dáa kí wọ́n bú wọn. Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní àwọn náà mọ̀ pé kò dáa kí wọ́n bú ọba.
pé ṣùgbọ́n àwọn máa bi mí léèrè àwọn nǹkan kankan tí àwọn fẹ́ fi fìdí ọ̀rọ̀ àwọn nǹkan kankan múlẹ̀. Wọ́n á ní kí lẹ fẹ́ bi mí. Wọ́n ní bí mo ṣe wà nínú ilé, kí nǹkan wà nínú ilé ká jẹ́ bíi 7 nínú ilé yẹn, kẹ́nìkan dẹ̀ jáwọ́ ní yẹn lẹ́ẹ̀kan náà kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ́ gbogbo àwa méjèèjì létí. Wọ́n ní reaction mélòó ni máa rí? Wọ́n ní reaction 7 ni, torí pé reaction yẹn nìkan ò lè jọ tẹlòmíì, torí pé kì í ṣe pé ń ṣe la reaction ara wa pé báyìí la gbọ́dọ̀ ṣe o. Wọ́n ní okay fine. Wọ́n ní ìyẹn ní àkọ́kọ́. Wọ́n ní ẹlẹ́kejì, àwọn èèyàn kan tí mo nígbàgbọ́ wípé wọ́n ní kí àwọn kan tí àkọ́kọ́ clear yẹn fún mi náà, pé àwọn èèyàn kan tí mo nígbàgbọ́ pé wọ́n ń bú àwọn ọba yẹn, wípé reaction tí wọ́n ṣe lè rí nìyẹn. A dẹ̀ lè force gbogbo wọn pé gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ mature débi kí wọ́n mọ̀ pé a kì í bú ọba. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ yìí náà, ó máa jẹ́ kí àwọn náà ó mọ̀ pé ọba kì í ṣe tó yẹ kẹ́nìkan ó bú. Wọ́n wá ní ẹgbẹ́ yẹn wá sọ fún mi pé Mr. Sokoti, ǹjẹ́ tí ẹ mọ rísì tán fi ń bú àwọn ọba? Mo ní ẹ dákun kí ni rísì? Kò sí rísì kankan tí wọ́n fi gbọ́dọ̀ bú ọba. Wọ́n ní rísì tí wọ́n fi gbọ́dọ̀ bú ọba yẹn ni wípé nígbà tèmi náà sọ wípé tí ẹnìkan bá wá fọ́ àwa 7 létí lẹ́ẹ̀kan náà, 7 different reactions la máa rí. So ó yẹ kémi náà mọ̀ pé àwọn èèyàn kan máa wà tí wọ́n máa wà aggressive lórí nǹkan tó bá fẹ́. Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní kì í ṣe pé wọ́n kàn déédéé bú ọba, pé bọ̀ sẹ́mi ọmọ nǹkan táwọn ọba ń ṣe ni. Mo ní ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí làwọn ọba ń ṣe? Wọ́n ní ṣe làwọn náà mọ̀ wípé wọ́n lè yọ ọba bí ẹni yọ jìgá, pé abẹ́ ìjọba dẹ̀ ni ọba wà, pé ṣùgbọ́n kàkà kí àwọn ọba kan nínú àwọn ọba wa kí wọ́n dẹ̀ má sọ̀rọ̀, tá a bá sọ̀rọ̀ àwọn ò ní anybody ò ní bú wọn. Kàkà kí wọ́n wá mọ́ sọ̀rọ̀ káwọn èèyàn ọmọ tí wọ́n ń ṣe kódà káwọn ọmọ tiẹ̀ ọmọ bóyá ókè o wọ́n tiẹ̀ ń sọ̀pọ́ọ̀tì wa ni o, wọ́n ò sọ̀pọ́ọ̀tì wa ni o, àmọ́ so a ní lè bú wọn torí pé tá a bá rò pé wọn ò sọ̀pọ́ọ̀tì wa tó bá jẹ́ pé àwọn náà sọ̀pọ́ọ̀tì ńkọ́. So ó máa nira láti bú wọn. Ṣùgbọ́n kí ló fà á tí àwọn ọba Yorùbá kan ń lọ sí orí rédíò àtòrí tẹlifíṣàn láti lọ condemn idea Yorùbá nation? Mo dẹ̀ shock. Mo ní so àwọn ọba wa kan lọ sórí tẹlifíṣàn, wọ́n lọ sórí rédíò láti, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n ní ẹlòmíín grant interview kan lórí newspaper tí wọ́n ń condemn Yorùbá nation. Wọ́n wá bi mí léèrè question kan pé kí n dákun kí n jọ torí Ọlọ́run, ǹjẹ́ mo ti ever gbọ́ rí pé Haúsá ń condemn ara wọn? Ǹjẹ́ mo gbọ́ rí pé ǹjẹ́ mo ti ever gbọ́ rí wípé àwọn Ìgbò wọ́n ń condemn ara tiwọn? Mo ní mi ò gbọ́ rí. Wọ́n ní kí ló fà á tó fi jẹ́ pé àwọn bàbá wa kan tó yẹ kí wọ́n fira wọn sí ipò bí Ọlọ́run ṣe jẹ́ kí wọ́n ó tó, ṣùgbọ́n tí wọ́n wá fi àwọn nǹkan kéékèèké kan tí wọ́n fi ń bàjẹ́. So wọ́n wá ní tí kò bá jẹ́ wípé àwọn ọba wa yẹn àwọn kọ̀ọ̀kan lọ grant interview against Yorùbá nation táwọn ń fẹ́, àwọn ò ní bú wọn. Èmi náà wá sọ fún wọn pé ok, bíbú kọ́ ni nǹkan tó kàn. Tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ àwọn ọba wa kan wà tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́yìn, bóyá lórí rédíò, lórí tẹlifíṣàn, lórí newspaper, tí wọ́n ń condemn Yorùbá nation, mi ò rí irú èèyàn bẹ́ẹ̀ bí ọba, tàbí mi ò rí irú èèyàn bẹ́ẹ̀ bí ẹni tó tọ́ sí ipò ọba. Torí àwọn náà mọ bí ìyà ṣe ń jẹ wá tó. Ṣùgbọ́n tá bá wá rí àwọn kọ̀ọ̀kan náà tán ṣe bẹ́ẹ̀, kì í ṣe bíbú wọn gẹ́gẹ́ bí àpọ́nlé ilẹ̀ Yorùbá tí ọmọ kékeré gbọ́dọ̀ pọ́n àgbàlagbà lé, kì í ṣe ká máa bú wọn ni a fi lè correct nǹkan yẹn. There are so many things tá a fi lè correct nǹkan yẹn.
nípa ká máa bá wọn sọ̀rọ̀ ká jẹ́ kí wọ́n mọ implication tí ń bẹ ń bẹ. Okay, for example nsìn mo ní ní ilẹ̀ Haúsá àwọn Haúsá ò kì í condemn nǹkan yẹn. Ní ilẹ̀ Ìgbò ẹ jẹ́ ká sọ pé okay àwọn kan tẹ̀ tó ti agitate ní ilẹ̀ Haúsá náà báwọn náà fẹ́ Haúsá thing. So tilẹ̀ Ìgbò dẹ̀ ń lọ ní ilẹ̀ Ìgbò ẹ dákun torí Ọlọ́run ọba wo lẹ rí nílẹ̀ Ìgbò tó jáde tó condemn nǹkan yẹn. Despite the fact pé àwọn tiẹ̀ tó ń pààyàn tí wọ́n yẹn wọ́n lè yẹn lè condemn ẹ̀ torí ọ̀nà táwọn gbé gbà ọ̀dà ṣùgbọ́n àwọn ọ̀pààyàn àbúyàn àgéyàn àṣàyàn a ti mọ̀ pé kì í ṣogun ìbọn a ti mọ̀ pé kì í ṣogun àdá a ti mọ̀ pé kì í ṣogun akọ̀ a lè ti mọ̀ pé kì í ṣogun ọ̀bẹ. Therefore a mọ̀ pé ọ̀rọ̀ kájọ bára wa sọ̀rọ̀ náà ló fi lè yé wa. Bàbá wa Ládéwájú Adépọ̀jù wọ́n ní bí ọ̀ká bá síwájú tí ṣèbé tẹ̀lé tí òjòlá wa ń wọ́ ruru bọ̀ lẹ́yìn wọ́n ní ta lè rò níbà kó tó gbégi sí ọ̀pọ̀ ìjò nígbó. Tó bá tẹ̀ jẹ́ wípé bí ẹ̀yin bàbá wa yẹn ṣe ń bá wa ṣe ni wípé okay àwọn Ìgbò yẹn wọ́n sponsor àwọn ọmọ wọn lábẹ́nú wọ́n sponsor àwọn ọmọ wọn lábẹ́nú. Ẹ̀yin náà dẹ̀ ń gbọ́ gbogbo ìgbà ni wọ́n ń sọ fún wa wípé àwọn olórí burúkú tí wọ́n ń pààyàn káàkiri tí wọ́n ń jí àwọn èèyàn tiwa gbé tí wọ́n ń fọ́ọ̀sì àwọn ìyá ìyàwó ọmọ wa lóbìnrin tí wọ́n ń fọ́ọ̀sì wọn bá ní àjọṣepọ̀. Gbogbo yín náà lẹ gbọ́ pé wọ́n ti kúnlẹ̀ Yorùbá pé wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá gan. Bí wọ́n bá wá pọ̀ nílẹ̀ Yorùbá ṣé iṣẹ́ eré wà lọ́wọ́ wọn ṣé iṣẹ́ eré ni wọ́n wá ṣe ni. Wọ́n ní tí wọ́n fẹ́ ṣe ni wípé ṣé ẹ mọ̀ wípé Haúsá yàtọ̀ sí Fúlàní. Ṣé ẹ mọ̀ pé Fúlàní gangan ò tó 20% ti gbogbo northern state lọ. Èyí tó jẹ́ Fúlàní nínú wọn ò ju 20% lọ. Ṣùgbọ́n àwọn ni wọ́n dominate region yẹn. Àwọn ni wọ́n wà lórí ipò ọba. Àwọn ni wọ́n wà lórí ipò òṣèlú ní local government ni o ní state house of assembly ni o ní house of senate ni o ní house of rep ni o àwọn ni wà bẹ́ẹ̀. wọ́n ti wá relegate àwọn Haúsá ò dá wọn dá ní nǹkan kan mọ́. Èmi dẹ̀ gbélé Haúsá mo mọ̀ pé Haúsá pọ̀ lóríṣiríṣiríṣiríṣi gẹ́gẹ́ bí Yorùbá ṣe ní àwọn Ìjẹ̀bú ta ní àwọn Ẹ̀gìn àwọn Oǹdó ta ní àwọn oríṣiríṣi a ní Kàbà wà lára wa a ní àwọn èèyàn kan tó jẹ́ pé tó bá ń sọ èdè tiwọn náà ọ̀pọ̀lọpọ̀ náà wà lè má gbọ́ àyàfi tí gbogbo wa bá ń sọ general wọn yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe nílẹ̀ Haúsá gbogbo Fúlàní tó wà nílẹ̀ Haúsá wọn ò tó 20%. Wọ́n dẹ̀ dominate mọ́ wọn lọ́wọ́ wọ́n pa gbogbo àwọn aṣíwájú wọn tán lẹ́nu ọ̀rọ̀ wọ́n ti pa gbogbo wọn tán. Àwọn nìkan ló wá kù ń bẹ báyìí. Àwọn nìkan ló kù kò sí ẹlòmíì tẹnu ẹgbà ọ̀rọ̀ mọ́ kò sẹ́ tẹnu ẹgbà ọ̀rọ̀ mọ́. Therefore wọ́n wá fẹ́ ṣe the same thing tí wọ́n ṣe fún àwọn Haúsá yẹn wọ́n fẹ́ ṣe fún àwa wọ́n fẹ́ ṣe fún Ìgbò. Èmi ò tiẹ̀ ti Ìgbò yẹn mo mọ̀ pé àwọn Ìgbò náà máa gbèjà ara wọn ṣùgbọ́n tí ilẹ̀ Yorùbá yìí ló jẹ mí lógún. Tí wọ́n bá wá sọ pé wọ́n fẹ́ ṣe tá a dẹ̀ ń gbọ́ pé àwọn bíi 100 wọ́n wọlé lénìí wọ́n gbé Dánfó wọlé àwọn bíi 50 wọ́n gbá mọ́tò Dangote wọlé àwọn bíi kinní kan wọ́n bá tí gbogbo wọn dẹ̀ ń wọlé ń bẹ̀ tá a dẹ̀ mọ̀ bí tẹ́ ń wọlé sí tí kì í dẹ̀ ṣe pé wọ́n ń bá wa gbénú ilé ṣé kò yẹ kára ó ti fún wa bẹ́yẹn. Ẹnìkan wá ní ká má pariwo Yorùbá nation. Ẹ dákun torí Ọlọ́run márèèjì wa yìí níbo ló ti dọ́gba. Ẹ dákun kí ni márèèjì yìí márèèjì Yorùbá Ìgbò àtàwùsá yìí. Ẹ dákun torí Ọlọ́run ọmọ kí ló bí fún wa. Ọmọ tó bí náà ní bí lọ́wọ́lọ́wọ́ yìí. Àwa ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan láyé la ní gbogbo nǹkan pátápátá la ní ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a ní ọ̀hún wọn ò jẹ́ ó wúlò fún wa. Ẹ dákun ó tó ọ̀nà 8 tá a ti lépo nílẹ̀ Yorùbá.
ṣé tá a bá ń wa epo yìí fúnra ara wa ṣé ó máa ní wá lára láti kọ́ rìfáínárì ẹyọ kan tí a fi máa rìfáìndì gbogbo epo bíi àwa south west so máa ní wá lára ṣé tàbá wá rìfáìndì epo fúnra ara wa ṣé wọn ò fowó ẹ̀ ní wá lára ṣé wọn á fi owó epo ṣé wọn á fi ní wá lára ṣé àwa náà ò ní live bó ṣe yẹ ṣé gbogbo iléeṣẹ́ ńlá tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ọmọ Fúlàní yìí náà ni wọ́n wà ń bẹ̀ ṣé nígbà tí kìí ṣe pé orí wa dàrú tí kìí ṣe pé orí wa burú tí kìí ṣe pé àmọ́núrò ṣe rí èmi ò jáde nítorí pé mo fẹ́ force anybody láti ṣe Yorùbá nation ẹnìkan tí ẹbí mi ní stupid question kan níjẹta ó ní Sokoti ok nínú Yorùbá nation àti kí Aṣíwájú Bọ́lá Ahmed ó di president èwo ni mo faramọ́ nínú méjèèjì mo ní Yorùbá nation mo faramọ́ Yorùbá nation ni mo faramọ́ mo ní kígbe ariwo tí mò ń pa nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu di only ariwo tí mò ń pa ni pé ká fẹsẹ̀ ẹ̀yìn délé torí pé ṣe pé àwọn bàbá wa Akíntóyè ti ń jà fún kíní ti pẹ́ ọ̀dọ́ à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ní rìsọ́ọ̀tì gidi ń jáde lórí ẹ̀ tí ó sì ti tẹ̀ wá lọ́wọ́ nígbà tá a wà tí mọ̀ bóyá lónìí ni bóyá lọ́la ni tá a dẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ jẹ oyè lókè yìí ẹni tó tún ní wéètì díẹ̀ lẹ́yìn ọmọ tiwa àtúmọ̀ wípé Fúlàní tó rí tó túmọ̀ sí wípé yóò tó máa dance to their tune ni so ntẹ́mi rí nìyẹn tí mo fi ní ká fi ẹsẹ̀ ẹ̀yìn délé ẹ rí i pé nínú statement kan bẹ tí mo sọ wípé tí ọmọ wa bá wà lórí olórí orílẹ̀-èdè yìí ó bá jẹ́ pé tẹ̀ ní ọtí ẹ̀ la rí Yorùbá nation gbà tí wọ́n bá wá ní ok Nàìjíríà làwọn kọ́ máa bá Nàìjíríà lọ kọ́ fà wálẹ̀ sábà onílé ìdádúró ni ó tiẹ̀ sì dá mi lójú pé bàbá wa náà kì í sọ máa lè náà bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu wọn kì í sọ máa lè náà àwọn náà rí i pé àwọn ti ṣiṣẹ́ fáwọn kan wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣe fáwọn náà ní tí wọ́n ń jà fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwa náà dẹ̀ ń dá wọn lẹ́bi pé wọn ò jáde sọ̀rọ̀ tó bá jáde sọ̀rọ̀ wọn ò ní nílùú opportunity tí wọ́n nílé ní tí ó fi jẹ́ wípé ọmọ wa náà ló ok ẹ tó dárúkọ politician míì tó ní weight even to the tune of 50% of weight Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu so ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́ ni mo wá sọ ọ̀rọ̀ Yorùbá nation ni mo wá sọ Yorùbá nation mo fẹ́ Yorùbá nation before anything ṣùgbọ́n àsìkò tí ò bá ti tẹ̀ wá lọ́wọ́ instead tí ó fi lọ wá tó tí ìjọba orílẹ̀-èdè tó fi lọ bọ́ owó ọmọ ẹranko kan tí wọ́n tó máa fi tẹ̀ wá bàṣubàṣu ó ní mo fẹ́ káwa Yorùbá ronú ó ní òwe pé ọmọ ẹni èsì ìdíbẹ̀ bẹ̀rẹ̀ ká fìlẹ̀ kẹ́sì di ọmọ ẹlòmíì a mọ̀ pé èmi náà mọ̀ pé Aṣíwájú Bọ́lá Ahmed yóò ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n irú àsìkò yìí ẹ má jẹ́ ká fi ẹsẹ̀ yẹn bí wọ́n lásìkò yìí àfi tó bá jẹ́ wípé a tó fẹ́ kí a tún padà síbi tá a ti ń bọ̀ àfi tá a bá tó fẹ́ padà síbi tá a ti ń bọ̀ now problem táwọn kan ní ni pé lóòótọ́ òun ṣebí òun ló ń polówó ẹ̀ tó bá polówó ẹ̀ táwa náà bá nífẹ̀ẹ́ sí nǹkan tó ń sọ nípa ẹgbà yẹn sáà dìbò fún ni kì í ṣe kó fọwọ́ wa tẹ ìwé náà kò fọwọ́ wa tẹ ìwé àwọn Ìgbò náà wọn fẹ́ràn ẹ̀ àwọn tó dìde àwọn Amechi náà dìde nílẹ̀ Ìgbò rí pé àwọn Ìgbò pariwo àwọn Ìgbò máa pariwo pé àwọn Amechi ni wọ́n gbé Buhari wá bá wọn náà àwọn ọmọ Haúsá náà pẹ̀lú gbogbo bí ẹ ṣe àwọn náà ń kú jù àwọn ọmọ Haúsá náà ń kú jù náà a rí èdè tí over 200 èèyàn ń kú nílẹ̀ Haúsá àwọn náà pariwo wípé ẹnìkan ló mú Buhari wá fáwọn kílí tiwa ó ṣe jáwọ́ nìkan la máa ń pariwo lágbàdá ló mú Buhari wá fún wa tàbí ló mú Buhari wá kó fún ọwọ́ wa tẹ̀ka náà so tó bá jẹ́ yẹn ló fi ṣẹ̀ wá ẹjẹ́ adáríjì ká dẹ̀ fi ẹsẹ̀ ẹ̀yìn délé lórí ìyẹn so lórí ọ̀rọ̀ Yorùbá nation tí mo bá wá gbogbo ọmọ Yorùbá tí kò bá tí ì gbé Yorùbá nation lọ́wọ́ lójú mi ẹ̀ tí ìró jinlẹ̀ tó ìdáàbò kí ló ná yín
tẹ́ bá rí bí àwọn ọmọ Yorùbá ṣe ń ṣe dáadáa in diaspora tí àwọn yìí tí wọn àwọn tó ń wà ní diaspora tí wọ́n ní iṣẹ́ gidi lọ́wọ́ tó jẹ́ pé àwọn gangan ní ẹ̀mí àwọn òyìnbó tí wọ́n wà ní country wọn ò kọ̀ láti wálé náà. Irú ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu yìí ó fi yé wa wípé tí ìlú wa bá dáa àwọn náà ò kọ̀ láti wá, wọn ò kọ̀ láti wá develop ìlú yìí. Ṣùgbọ́n gbà tí wọ́n bá wá ṣe tẹ́ wá develop ìlú yìí náà, ẹ dákun gbogbo owó tẹ́ bá wà pa lẹ́kọ̀ọ́ mo náà ń kó lọ, Abuja náà ń kó lọ. Gbogbo owó tẹ́ bá pa nílẹ̀ Yorùbá, Abuja náà ń kó lọ. Ṣùgbọ́n táwọn tí wọ́n wà ní diaspora yẹn tó jẹ́ pé àwọn ni wọ́n ń gbé ìjọba country tán wà yẹn, táwọn náà bá ti di wípé ó ti di kíní ti di tiwa, ìlú wa dẹ̀ ní ó kún fún wàrà àti oyin, kò sí nǹkan tá à ní nílẹ̀ Yorùbá. Àwọn náà kú nínú òtútù yẹn, àwọn náà kàn ń forí rọ ni. Ìyà kékeré kọ́ ló wà níbi kí yìnyín máa bọ́ léèyàn lórí, ìyà kékeré kọ́ ló wà ń bẹ̀. Ó ní mo fi sọ́jọ́ sí pé tí èèyàn bá wà ní in diaspora tó dẹ̀ fún ọ ní 10,000, mo ní ó yẹ kéèyàn dúpẹ́ nílọ́po ọ̀nà mẹ́wàá 10,000 yẹn, torí pé tí wọ́n ń rọ́mọ́ rí ní ìlú yẹn kan tó rí owó kì í ṣe kékeré. Ìyẹn náà ló fà á tẹ́ fi rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn agitate pé kásárì Yorùbá nation yìí gbà, káwọn kò nídùú táwọn ti ń jìyà yẹn. Lóòótọ́ owó wà ń bẹ̀, ṣùgbọ́n wẹ́dà yẹn ò bá wọn lára mu. But wíwálé wọn tí wọ́n fẹ́ wá ṣé kí wọ́n wálé kí wọ́n wá kó sẹ́nu àwọn ọmọ Fúlàní ní báyìí? Kì í ṣe pé kò wù wọ́n láti wálé, ṣùgbọ́n tẹ́ bá wálé ń sìn àìmọye àwọn èèyàn tó wálé tí Fúlàní ti gbé pa, wọ́n á tún gbowó lọ́wọ́, wọ́n á tún pa wọ́n. So ẹ lè rí ẹnìkan in diaspora tí ó fèdófèdó pé òun ń bọ̀ wálé ń sìn. Ṣùgbọ́n tó bá di ìjọba àwa ara wa ní Yorùbá nation yìí fúnra ara wa, a ti mọ̀ wípé gbogbo bọ́dà tó wọ ọ̀dọ̀ wa a ti pa Yorùbá ní ọpọlọ. Gbogbo bọ́dà tó wọ ọ̀dọ̀ wa níwọ̀n bàgbà tó bá jẹ́ wípé a sí nínú country ẹyọ kan mọ́, àwọn náà máa gbà pé àwọn ò lè wọ ìlú wa anyhow, kò dẹ̀ possible kan wọ̀, because wọ́n ṣàdá refinancier kọjá, àbí wọ́n ní dá refinancier kọjá ni ibẹ̀ yẹn tíbẹ̀ yẹn bá jẹ́ boundary wa, ṣé Yorùbá wà lájúlẹ̀ káwọn kan máa kó nǹkan gun wọlé, àbí ọkọ̀ òfurufú ni wọ́n gbé sínú? Tí wọ́n bá gbé sí ọkọ̀ òfurufú nú, ṣé ibo ni wọ́n ti fẹ́ sọ kalẹ̀? So ẹ̀yin èèyàn torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ̀yin èèyàn, ojú ò ní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora yẹn, mi ò ní gbàgbé ọ̀rọ̀ yìí, ó ṣe pàtàkì. Máa yẹn tí mo ní ó sọ̀rọ̀ fún mi wípé àwọn ọba kan lọ sọ̀rọ̀ yẹn, ó wá ní ọba àlú tóun pé bàbá wa ní Rẹ́mọ, ó wá ní ṣé mo gbọ́rọ̀ lẹ́nu wọn, bóyá wọ́n ti ń sọ́pọ́tì ni o, bóyá wọn ò sọ́pọ́tì ni o, ṣé mo gbọ́rọ̀ kankan lẹ́nu wọn? Wọn ò sọ̀rọ̀ kankan jáde pé àwọn sọ́pọ́tì àwọn ò sọ́pọ́tì, débi pé wọ́n á wá lọ grant interview tí wọ́n á máa condemn ẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín bàbá wa lọ́balọ́ba, kò ní wùwọ́ káwọn ọmọ kéékèèké kan máa rí yín fín, torí pé ìbànújẹ́ ló jẹ́ fún wa. Ṣùgbọ́n nǹkan tí wọ́n fi lè rí yín fún ẹ̀yin ẹ dákun ẹ bá wa sá fún, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má kọ̀ndẹ́mù, ìwọ tó bá lè sọ́pọ́tì wa bàbá, ẹ má kọ̀ndẹ́mù kí ní ìmọ̀ wa lọ́wọ́. Ẹ má kọ̀ndẹ́mù àmọ̀ pé àkókò nílé yín dànù tí Ọlọ́run bá jẹ́ kó bọ́ sí, gbogbo àná la máa jọ wà ń bẹ̀. A mọ̀ wípé ẹnìkan ní lánà igba èèyàn ní ìtọ́. So báwa ọ̀bá dẹ̀ kíá láti la ọ̀nà yẹn, ẹ̀yin ẹ má tó máa bá wa dì, ẹ má máa bá wa dì. Àwọn alálẹ̀ náà ń wo gbogbo ohun tí kálukú ń ṣe, contribution kálukú lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, àwọn alálẹ̀ náà ń wò. Máa yẹ wá ní pé kémi wò bàbá wa ń Jẹ̀bú Òde pé wọ́n ti sọ pé àwọn sọ́pọ́tì, wọ́n ti sọ pé àwọn sọ́pọ́tì. Ó ní sí ẹ̀rù ò ní máa bá àwọn èèyàn láti bú wọn.
torí pé wọn bóyá wọn ń support then nígbà tí wọn mọ̀ bóyá wọn ń support wa lábẹ́nú wọn ò ní lè bú wọn ṣùgbọ́n báyìí ó ní bàbá wọ́n ní ọba àwọn ò lọ sórí rédíò tàbí tẹlifíṣàn tàbí nínú newspaper láti lọ condemn Yorùbá nation. Ẹ̀yin ọba tẹ́ ń condemn Yorùbá nation àkókò adé ló fi orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ṣùgbọ́n àwọn ọba kan wà tí mo mọ̀ wípé àwọn kankan fi lára bú wọn ni èmi ò lè gbà yẹn o tí kì í bá ṣe pé ọba tá a bá mọ̀ pé ó ṣe àìdá bó bá dẹ̀ ṣe àìdá ẹnu orú mi ò lè gbà torí culture yẹn I am cultured mi ò lè ó ní mi lára láti lè bu ẹni tó jù mí lọ ká tó wá sọ̀rọ̀ ọba ṣùgbọ́n àwọn tí ọmọ bu yín o tẹ́ bá ṣe tí ò dá o èmi gbogbo wa ni mò ń gbìjà ọba pé àfijọ́ tẹ́ ẹ bá lè tọ́ka sí ọba tó gba $1 tẹ́ ẹ lè sọ ẹni tó fún lẹ́sìn láti máa bu ọba but ẹ̀gbọ́n yẹn wá jẹ́ kí n mọ̀ wípé kì í ṣe torí ìyẹn náà fi ń bú àràbù ní gbogbo yẹn pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ń kọ̀ndẹ́mù Yorùbá nation yìí náà pé ṣé tí wọn ò bá lè bá wa gbé lárugẹ sọ yẹ kí wọ́n máa kọ̀ndẹ́mù ẹ̀ ni. Mo wá bẹ̀ yín sẹ́rí kíní kékeré ni ilé tí mo ṣe yìí mo fẹ́ ṣe iṣẹ́ tó ní agbára lórí ọ̀rọ̀ Yorùbá nation any moment from now ni mo dẹ̀ máa ṣe ó máa tabara alé ó máa tabara oko èmi ò ní dandandandan kéèyàn jẹ́ tiwa o láàrin àwa òṣèré ìwọ tó bá mọ̀ pé ọjọ́ iwájú yẹn ṣe pàtàkì join wa tó bá wà pẹ̀lú wa tó bá ní nǹkan kan tá à ń ṣe tí ò dá you be able to correct it pé ẹ má jà ṣe lè bí n bá ń ṣe nǹkan tí ò dá ó lè bú mi nítorí tẹ́mi náà fi ń bú àwọn kan tó ń bú àwọn ọba ni pé mo belong mo máa ń sọ fún yín pé unrepentant supporter Yorùbá nation ni mi unrepentant one so mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ò ní dójú tì yín ẹ dákun ẹ jẹ́ ká gbé Yorùbá nation yín lárugẹ ẹ jẹ́ ká gbé débi tí ó fẹ́ dé ẹni tó bá gbálẹ̀ onílẹ̀ mọ́ fún o gbogbo ìwọ tó bá ṣe dáadáa ti mọ̀ pé dáadáa ó bá o ìwọ tó bá ṣe ìdàkejì náà ni ó bá o torí kò sí nǹkan kan tẹ́nìkan lè ṣe láyé tó jáse gbé àṣepamọ́ ní bẹ̀. Mo wá kí bọ̀dá ọmọ Ìjẹ̀bú yẹn tí wọ́n ní mọ́dàrúkọ àwọn yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o ojú ò ní tì yín o àní wá yín tì o pẹ̀lú ògo Ọlọ́run àní wá yín tì.